ó parọ́ mọ́ bàbá wa Mudirul Markaz. Ó ní wọ́n sọ̀rọ̀ sí wọn lẹ́nu ni. Bàbá Mudiru táwa mọ̀, ibi Ọlọ́run bá darí ahọ́n wọn lọ ni wọ́n ń sọ̀rọ̀ lọ. Wọn kì í ṣẹni tí wọ́n ń sọ̀rọ̀ sí lẹ́nu. In tí wọ́n bá sọ tí ò bá rí bẹ́ẹ̀, ṣàlàyé pé ò rí bẹ́ẹ̀ sì mú ẹ̀rí tí ò fi rí bẹ́ẹ̀ wá ni. Bismillahirrahmanirrahim. Adẹ́tẹ̀ sọ̀rọ̀ méjì, ó fi kan parọ́. Ó ní nígbà tí inú bí mi, mo kàn mú òkúta ni. A gbọ́ tìgbà tí inú bí. Ọwọ́ wo ló fi mú òkúta? Tí gbogbo wa sì mọ̀ pé adẹ́tẹ̀ ní ọwọ́. Àwọn ẹgbẹ́ RKKK tí àwọn ẹgbẹ́ alálìjẹ̀nú l'Abẹ́òkúta. Àlàyé ọ̀rọ̀ tá à ń ṣe nípa wọn tẹ́lẹ̀ ni pé kí wọ́n má gbé ìjọsìn ẹgbẹ́ wọn sábẹ́ Islam. Gbogbo ẹni tó bá sì darapọ̀ mọ́ wọn tí ń pèrè mùsùlùmí, ká ṣàlàyé ẹ̀ fún pé o ò sínú Islam, ìwọ ló ń pèrè ní mùsùlùmí. Torí gbogbo tí èèyàn fi bọ́rí kúrò nínú Islam ni ẹgbẹ́ yẹn gbé dání pẹ̀lú ìròyìn tá a gbọ́ pẹ̀lú wọn. So wọ́n lẹ́mìí làwọn dì pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀mí, gbogbo nǹkan lẹ̀mí. Bẹ́yàn bá ronú lọ tó bá ronú bọ̀ yóò rí pé ẹ̀mí kan tí ń mí. Ọlọ́run ò ṣàlàyé bẹ́ẹ̀ fáwọn náà Al-Qur'an. Subuhu Qudusu Rabbul Malaikati wa Ruh kìí sáyà Kùránì. Gbogbo àlàyé tí àwa gbọ́yé náà Al-Qur'an, àwọn àgbọ́yé ti wo èdè bẹ̀ wọn. A lè gbé kalẹ̀ bẹ́ẹ̀ kìí dé bẹ́ẹ̀. Ọlọ́run ò sì ní jó dé bẹ́ẹ̀. Débi tá mọ̀ sàmí ni. Débi tá mọ̀ wá bẹ àlìjànú ìgbà tá ń bẹ lọ́hùn. So ọ̀rọ̀ ilé ilé à ń ṣàlàyé lọ́wọ́ fáwọn èèyàn. Wọ́n ti tún múrọ́ mọ́ o. Bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ alálìjànú náà tẹ́lẹ̀ odidi irọ́ kan ni. Wọ́n ti tún wá mú ibi àǹbanilórúkọ jẹ́, wọ́n ti tún mú mọ́. So a ní láti ṣàlàyé rẹ̀ fún wọn kí wọ́n lè lákìísí ara wọn. Bí èèyàn bá fẹ́ parọ́ ẹyọ ọ̀kan, ó gbọ́dọ̀ tọ́jú irọ́ mẹ́wàá tí ó fi defend ẹyọ ọ̀kan tó fẹ́ pa yẹn. Kọ́kọ́ sáyà kankan tó lè defend yín tí ó jẹ́rìí gbè yín pé kẹ́ ẹ máa fi ráùkàyà ìlú sí Ọlọ́run tẹ́ bá ti fẹ́ bẹ̀bẹ̀. So déédéé táwọn babaláwo máa ń fi ń ṣèyàn lójú kòkòrò láti wọ ẹgbẹ́ wọn ìní mission ti yín náà. Ó dolówó, ó dọlọ́lá, ó di kinní kan. Islam nìkan ní ìparọ́. Kò sí ẹni tí Islam promise. Pé lágbájá ọmọ lágbájá ó sì dolówó tó bá ti ṣe nǹkan báyìí rárá. Yahtazzu bi rahmatihi man yasha. Rahma Ọlọ́run ẹni ó bá fẹ́ ní fi sàlẹ́sà. Ìjọba wọn pè ní rahma yẹn póríṣiríṣi. Ó fi mọ̀ sí rahma fẹ́ lómi, ó fi làákàyè sí rahma fẹ́ lómi, ó fi ọgbọ́n sí rahma fẹ́ lómi, ó fi owó sí rahma fẹ́ lómi, ó fi ìmọ̀ràn sọ àgbékalẹ̀ ó fi sí rahma fẹ́ lómi. So èyí tí Islam ti wá ṣàlàyé fún wa nìyẹn. Kí Islam wá promise wa pé gbogbo yín ẹ sì dolówó tẹ́ bá ti ń kírun. Islam wí bẹ́ẹ̀ fáwa. Èyí tẹ̀yin gbé dé nínú ẹ̀sìn yín, nínú ìjọsìn yín ni ó wà ń bẹ̀ pé bí èèyàn bá ti jọ́ yín ó gbọ́dọ̀ dolówó. So níbo ló gbà papọ̀ mọ́ Islam. Wọ́n wá ṣe interview fún ọ̀kan náà àwọn agbẹnusọ wọn. Pétọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ń ṣe àlìjànú tẹ́ ń bọ àlìjànú yìí, àlàyé nípa rẹ̀. Ó wá sọ̀rọ̀ kan bẹ́ẹ̀. Ó ní gbogbo tí bàbá wa Mudirul Markaz sọ wọ́n máa ń sọ sí wọn lẹ́nu ní dákun ọmọkùnrin tó sọ̀rọ̀ náà má sọ bẹ́ẹ̀ mọ́ o. Mudirul Markaz táwa máa ń sọ̀rọ̀ sí wọn lẹ́nu. Nínú tí bàbá yẹn kórìíra láyé àtọ̀run ló wà. Àwọn edit èèyàn lè ṣe tó dùn wá ká sọ̀rọ̀ nípa tó ṣe tó dùn wá. Ìyẹn ò túmọ̀ sí ká kórìíra ẹ̀ àbí ká rí nǹkan kan tí a fi parọ́ nípa rẹ̀ ká máa ṣàlàyé pẹ̀. Kò ní mínì.
bá mi lé ẹran tó ń sáré bọ̀ wá yẹn. So nípa bẹ́ẹ̀ ó parọ́ mọ́ bàbá wa Mudirul Markaz, ó ní wọ́n ń sọ̀rọ̀ sí wọn lẹ́nu ni. Bàbá Mudiru táwa mọ̀, ibi Ọlọ́run bá darí ahọ́n wọn lọ ni wọ́n ń sọ̀rọ̀ lọ, wọn kì í ṣẹni tí wọ́n ń sọ̀rọ̀ sí lẹ́nu. In tí wọ́n bá sọ tí ò bá rí bẹ́ẹ̀, ṣàlàyé pé ò rí bẹ́ẹ̀ sì mú ẹ̀rí tí ò fi rí bẹ́ẹ̀ wá ni. Abálọ́mọ Markaz ń bẹ láàrin yín, how possible now? Ọmọ Markaz bá ń bẹ láàrin yín, ṣé àárín yín tó wà ṣé Markaz níbẹ̀? Ṣé ó túmọ̀ sí pé tí wọ́n ń kọ́ Markaz nù ni? Ilé kí ó ní Markaz, ilé kí wẹ́ẹ̀sì sí ni. Markaz sì ti produce tó pọ̀, kò sí bẹ́ẹ̀ sí lè pọ̀ tó lónìí, ẹ̀ lè pọ̀ tó àkójọ gbogbo ọmọ Markaz àgbáyé, ẹ̀ lè pọ̀ tó wọn. So báwọn kan bá ya kàndánù rẹ̀ sì tí wọ́n wà láàrin yín, àwọn nẹ́mọ̀ tí wọ́n wá bẹ̀, kò túmọ̀ sí wípé Markaz mọ̀ nǹkan kan pa yín. So gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ pé bóyá ọmọ Markaz pọ̀ ń bẹ, àbí táwọn náà sọ lẹ́nu ara wọn pọ̀ ọmọ Markaz pọ̀ láàrin àwọn, èyí bá wọn tẹ́ rí kó ní. So tẹ́ bá tún fi síbò míì náà tó bá yẹ pé lú míì náà lẹ bá wà bí Oǹdó, bí Àkúrẹ́, àwọn tó bá wà ń bẹ náà lẹ́ẹ̀kọ́, yìí báwọn lẹ́ẹ̀kọ́ lówó ọjà yín fún. So níbi tẹ́ ẹ wà, àwọn tó wà ń bẹ nìyẹn. So kèé dẹ̀ ṣe ọ̀nà yàn kọ́ ni kí làákà gbogbo owó pé bákan náà. So ẹlòmíì kò ṣe ó kéwù ni, kò ké làákà pọ̀ mọ́ tó ké. So nípa báyìí ẹ̀yin ẹgbẹ́ RKK tá a fẹ́ ń pa yín, tá a fẹ́ gbọ́ nípa yín, gbogbo ẹ bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ máa mú àlàyé bí ẹgbẹ́ yín yẹn ṣe dá wa. Àwa ń sọ pé ẹgbẹ́ tí ò dáa ni, àlàyé kó dáa tí ó wà jẹ́ kó wọnú ọpọlọ wa ìyẹn mú wa. Tẹ́ ẹ bá ti rí mú wa, definitely kò dáa nìyẹn. Gbogbo àlàyé tẹ́ ń ṣe tó fi kan pé ń sọ pé wọ́n ń sọ̀rọ̀ sí Mudiru lẹ́nu yẹn, àlàyé yín ò clear. So ẹ ń bọ àlìjànú, àfi ká sọ fáwọn èèyàn pé kì í ṣe Islam, under Islam kọ́ lẹ wà. Tọ́rẹ́ ẹni tí ò bá mọ̀ náà ní ìsìn àfà lẹ́mọ̀ pera yín. Owó àfà tó sọ̀rọ̀ ní ìsìn, ó ní Markaz lòun ti jáde. So àfà ni ó pe rẹ̀. So ẹ lè kéwú, èèyàn lè gbọ́ èdè kó má jẹ́ Mùsùlùmí. So ẹ kéwú, ẹ lè gbédè. So èdè kọ́ ni ìjọsìn. Èèyàn lè jọ́sìn fọ́lọ́run láì gbọ́ èdè. Kò sí èdè tọ́lọ́run bó gbọ́. So àlàyé ẹ̀sìn yín tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ gbédè tuntun ni ẹ ṣe, ẹ fẹ́ lọ pọ̀ mọ́ Islam, àwa ń yọ kúrò níbẹ̀, ní tó dà wá pọ̀ nìyẹn. Ṣé ẹ má sọ pé wọ́n sọ̀rọ̀ sẹ́ni ẹ̀kan lẹ́nu, kò sẹ́ni tán sọ̀rọ̀ sí lẹ́nu nínú wa. So bàbá tẹ́ ní wọ́n sọ̀rọ̀ sí lẹ́nu, bàbá àgbà ni, àfẹ́ ẹ̀sìn. So ẹ fẹ́ lè sọ pé wọ́n sọ tẹ̀fsìrì náà sí wọn lẹ́nu ni, wọ́n tú Kùránì náà sí wọn lẹ́nu ni, nítorí pọ́rọ̀ takò yín lónìí, wọ́n wá ń sọ̀rọ̀ sí wọn lẹ́nu lónìí. Èyí tí ò bá takò yín òun ò sọ sí wọn lẹ́nu. Wọ́n wá mọ̀ tí wọ́n sọ mọ́ lónìí àbí? Dákun, ẹgbẹ́ yín ẹgbẹ́ tí ò dáa ni, Mùsùlùmí ò gbọdọ̀ jọyìn ẹ̀. Àlàyé tá à ń ṣe nìyẹn. Assalamu alaikum warahmatullah.